ní bí ọdún mẹ́wàá sẹ́yìn tí ọba olúwo tilẹ̀ Ìwó ṣẹ̀ṣẹ̀ gun orí àpèrè, àwọn ọ̀dọ́ kan nígbà náà lọ bá bàbá àgbàlagbà kan tí bàbá ẹ̀ sì sọ ìtàn ńlá kan nípa ọba Lámúye àti ogun tí wọ́n jà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọlọ́mọba nígbà náà. Kódà nínú fọ́nrán yìí, bàbá yìí ń fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ láti jẹ́ kí ọba olúwo tilẹ̀ Ìwó, ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí Fẹ́milóyè Tìlú Àkọ́kọ́ lè gbáradì pé orí àga ọba, àga ìyọnu ni o. Ẹ gbọ́ ìtàn tí bàbá yìí pa, ẹ gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe lọ. Ìtàn náà kún fún oríṣiríṣi ẹ̀kọ́. Kódà ọba àsìkò yìí mu bí ìtàn náà ṣe lọ. Ẹ farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ gbọ́rọ̀ náà. Ọwọ́ á jẹ́ pé àwa béèrè pé ẹ̀yin bàbá nígbà tẹ́ ẹ mọ̀ gbà tẹ́ ẹ pé ń jagun, kí ni ó tiẹ̀ fa ìdàgbòrò? Wọ́n ní ìdàgbòrò, wọ́n ní ó jìnnà sí Ògùn, wọ́n ní Ògùn ti lọ kí ìdàgbòrò tó bẹ̀rẹ̀ kó tó ṣẹlẹ̀. Wọ́n ní ṣe rí ìdàgbòrò, wọ́n ní ọba tí ò tètè kú mọ́ tí wọ́n pè láwàyé Èkó Lámúyè, wọ́n ní lórí ẹ̀mí ẹ̀ ti bẹ̀rẹ̀ ìdàgbòrò. Wọ́n náà ọmọ ọba ní pé ó ti tó bẹ́ẹ̀, àlẹ́ máa ń kó kó kúrò lórí wọn nìkan ló lọ ayé gbó ni. Ní wọ́n bá wá dì mọ́ orílẹ̀ àwọn ní ìwọ̀n Ajígbàgbọ̀n sì wẹ̀, òun lágbára, ó jẹ́ pátá. Ọmọ bàbá rẹ̀ nígbà tí ń yọ lẹ́gùn, ọba àgbà ló ní kí ọmọ bàbá ó kú òkun. Ọmọ bàbá rẹ̀ tó jẹ́ gbẹ̀yìn ń pè Mádásà lè tiẹ̀. Ọba àgbà ló ní kó kú nílé fún un. Ilé àpèènà òun náà ló ní káàdé olóyè ọba nígbà jókòó wọn ọ̀kan náà jọ níyàn. Nígbà tí jókòó tí ọ̀pápọ̀ òun ló mọ̀ wá sí. Wọ́n ní ṣùgbọ́n bá àgbà yìí nígbà tí ọ̀wà kú mọ́ wá dì wọ́n Mádásà wá pe gbogbo àwọn àdúgbò ẹ wà láyà àwọn ọmọ ọba gbéṣẹ́ kan fún un, àwọn sì fẹ́ jẹ́ bí ọba yìí ó ṣe kúrò ní orí oyè fáwọn. Tó ọba sí bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ pé kí lòun ṣe gbogbo ọmọ ọba wọ́n kọ́lé ọba tí wọ́n ò wálé ọba mọ́, wọ́n wá wálé ọba mọ́. Tó ọba àgbà sábà kó ṣe dáadáa gbogbo àwọn ẹlú ọmọdégbèlé ló ti fọ ọmọ fún lọ ọ̀pọ̀lọpọ̀ tí ẹ bá sì bímọ náà yóò ṣe ṣúná wọn. Àwọn ọmọdégbèlé àti ọwọ́ àti ẹ̀rọ ìjẹ́ Yorùbá wọn bí Èkìtì ó ní kí ni bàbá wa ṣe ẹ̀mẹ̀wọ́ kó ṣe bẹ̀rẹ̀. Wọ́n sábẹ̀ àwọn òjòyè wọn ò fẹ́, wọ́n ṣàjọjọ́ tí bí ọba kò lé àwọn olè tipátipá ẹbí ọba bá ti sẹ́ẹ̀tì lẹ̀ wọ́n ní kó múra kí wọ́n múra. Àwọn ọmọ bá ti ní bí àwọn òjòyè bá ti lè múra, àwọn náà gbéra láti ìsàlẹ̀ ọba, àwọn náà máa dáná bo ilẹ̀ yìí. Wọ́n bá sọ̀dọ̀dọ̀ tí wọ́n pàdé, wọ́n ní kó bó kò ní ọ̀pọ̀ àwọn ọmọdébìnrin wá ti rún wá sí kọ̀ọ̀bí ọba. Wọ́n wá bẹ́ẹ̀ Mádásà bá kó yàn, Ajígbàgbọ̀ bá kó yàn. Wọ́n lọ gbogbo ìjò ìpátá, wọ́n wá dé gbáná yá síra wọn. Wọ́n dúró ní pópó jẹ́ ẹmọ bí ẹ pè pópó. Tó kọjú dé ọlọ́yà tí ìgbé pàdé ara wọn láti jọ. Wọ́n bá nàbà síra wọn. Wọ́n wá ní àwọn ará àṣàlẹ̀ ọba náà wá pé wọ́n ní ìyá kan wá wà ẹni tí ń ti mọ́dò pọ̀ tó bá jọ ọmọ ọba. Ṣé wọ́n náà Mamadu rẹ̀ lọ gbogbo ọba yóò hún yóò mo ìyá òun náà ní ẹ rí lọ́nà mọ́dò, òun náà ní ẹ rí lọ́nà àpàtẹ́. Òun ní gbogbo bí ẹ bá gbé gbogbo òdìdè tí ẹ fẹ́ lọ bá Lámúyè, ìyá kan òun náà ní ẹ rí sí pé yóò hún yóò Mamadu Lámúyè làwọn bá ara wọn jọ sí òde lódù wọn ọba lọmọ ọba kan ọba yojúmọ́ wọn ọba wọn lọ́wọ́ sí. Ọwọ́ á ku ẹnu àwọn àjòyè tí ẹ kọjú ọmọdégbèlé ipa àwọn òtí ìkan ni Jagun bá wá yọ lẹ́yìn. Jagun sì bá òkè àdán ṣèpàdé tẹ́ dé fèsù. Wọ́n ti gbé àbá ti gbọ́rọ̀ ògbọ́n ni ẹ wá gbá tí wọ́n sì jẹ́jẹ̀ fún wọ́n sì dá Jagun lóhùn.
bí ẹ ti di pé wọn bá yálẹ̀ apá àwọn tí wọn àkókò tí ẹ̀ka ẹrú ọba ìjagun bá yọ sí ẹ ní kíní olóró ní lọ́ba kó wọn fojú kọ ẹrú ọba kúrò wọn fojú kó lómi o ẹrú ọba kúrò wọn fojú kó lómi o nígbà tí wọn bójú wẹ̀yìn tí wọn rí ìgbà tó ló wá lógun bá fọ́ bí wọ́n ṣe ṣẹ́gun bọ́ba bó ṣe ṣẹ́gun Ìjàgboro ogun wá pọ̀ ó wá di bí oṣù kẹta lọ́ba yìí náà wá pè ìlú tí tún tá lọ àwọn ọ̀pẹ kí ìlú tún ṣe jù ẹ bá ń parí ìwò ẹ bá ń pe mọ́sẹ̀rì ẹ bá gbogbo òjò yẹ bá ń pè wọ́n kó wá bá bọ̀ inú ìlú ó ti parí nù ó ti parí ọba ó sì pè wọ́n ó sì parí tòótọ́ ó parí lọ́kàn ọmọ ọba yìí wọ́n á dé bó sì dé ó pọn lọ sí wọn kó wọn lọ dọ̀bálẹ̀ kí lòun ṣe òun kú púpọ̀ ìkẹ́gbà gbà ẹgbà òun ọlọ́run gbà tọ́lọ́run wá tí ì mú wọn lọ òun á bínú kú bí ọlọ́run ti parí o ọlọ́run sì parí ẹni tó bá mà bí ọba ti rí látijọ́ ṣe rí ń bọ̀ ọ̀rọ̀ wá parí tán àṣẹ ẹrú ọba àṣẹ ti ró pẹ̀lú àgbẹ̀ òun bíi tí ibi á ti rọ́ nì tí yóò ṣègùn gbégbé tó bá ń pè tó ọbọ̀ bá sọ tẹ apá ọ̀fọ́ bá mọ́ o ìgbà ilẹ̀ o tó mọ́ bá ìgbà ilẹ̀ o tó mọ́ bá ẹ bá bá ṣe pẹ̀lẹ́ ọba ọ̀fọ́ bá mọ́ o ìgbà ilẹ̀ o tó mọ́ bá ní ẹ bá ti dì sí tẹ́rẹ́ wọ́n wọ èrè pé káwọn padà síbi tí ọba wà wọ́n ti tilẹ̀kùn bẹ̀ ẹ̀ tó wà màbílẹ̀ abílẹ̀ ọba ti rí láti wọ́n ti tilẹ̀kùn lẹ̀kùn náà ga ọ̀pọ̀ ẹ̀gẹ́ láti lè tóbi ọba àwọn ọmọ nǹkan kan mọ́ tó bá di pé àwọn tí ẹ bá fowó èyí pé méjì díẹ̀ wọ́n yẹ wọ́n lọ lálàáfíà ṣùgbọ́n àkọ àwọn tó jẹ́ ọ̀tá jùlọ kókó wọ́n fún ọ nírin ẹlòmíì gbẹ̀dùgbé ajígbàgùn òun wípé ilé ẹ̀ràn lẹ́ràn kú sí ilé ẹ̀ràn lẹ́ràn kú sí ilé ẹ̀ràn lẹ́ràn kú sí orí ìtẹ́ náà wọ́n sì sa títí lórí ìtẹ́ orí ìtẹ́ náà ní ẹ̀ka pàtì mọ́sẹ̀lú níbi àpáta gbòǹgbò tí ń bẹ ní òde ìgbìmọ̀ bẹ̀rẹ̀ pa ọ̀ sí tó àdí ìwò wọn ọ̀wálé bí a ti ránṣẹ́ di bí wọ́n máa bọ̀ wọ́n hùn àdí ìwò ọ̀wálé ní áfíríkà pé àdìmọ́lé lójó ó sì pé òjò wẹ́líwẹ́lí làbí máa ń nílẹ̀ òjò wẹ́líwẹ́lí làbí máa ń nílẹ̀ o tó bí ogun ti Ìjàgboro ti rí nù. ẹ bá ní ṣàdúrà fún ọba ìlú Ìwó tuntun tí yóò ṣẹ̀ṣẹ̀ jẹ.